ọmọ Yorùbá nǹkan ti ṣẹlẹ̀ gbẹgẹdẹ ti gbiná ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Yorùbá òdodo tẹ nífẹ̀ẹ́ sómìnira lẹ Yorùbá ẹ bá wa share fídíò yìí bàbá wí fọ́mọ ẹni a gbọ́ bàbá wí fọ́mọ ẹni a sì gbà á sọ fún yín bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àìtí confirm ẹ̀wọ̀ òun rèé ní orí newspaper bóyá pásítọ̀ Adébóyè ni wọ́n wá ní wọ́n gbé lọ báyìí ní àìtí mọ̀ newspaper gbé pé wọ́n ti gbé pásítọ̀ Redeem àmọ́ èrí kẹ́wò kókó wà lọ jẹ́ bàbá Adébóyè torí ẹja ńlá ni wọ́n fáwọn kidnapper so àmọ́ bóyá àwọn ni àwọn nǹkan tí bàbá wa ṣe Sunday Igboho ti ń pariwo nílé ní ìṣe Ọ̀yọ́ state yìí ni o wọ́n ní wọ́n gbé pásítọ̀ Redeem yẹn lọ pẹ̀lú àwọn 14 èèyàn mẹ́rìnlá pẹ̀lú pásítọ̀ Redeem pásítọ̀ ni wọ́n pè àwa mọ̀ bóyá pásítọ̀ Adébóyè ni wọ́n gbé lọ ní àbí ọ̀dà pásítọ̀ tó wà lábẹ́ kí ní ìdẹ́ ti di lemọ́lemọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní newspaper ti gbé tọ́ba ni wọ́n gbé pásítọ̀ Redeem lọ ìgbà míì wà nǹkan máa ní 4 ìgbà míì máa ní 5 ìgbà míì máa ní 6 tí ó bá tẹ̀ ṣe pé nǹkan mi wà bẹ́ẹ̀ tí ó jẹ́ kí ajínigbé máa wọlé kí wọ́n dẹ̀ máa gbé àwọn èèyàn wa ní just like that nǹkan yóò ṣẹlẹ̀ nígbà yí àwọn bàbá wa gẹ́gẹ́ bí ọmọlúàbí gẹ́gẹ́ bí ọmọ ọkọlẹ̀ Yorùbá tí ó yẹ kí Fúlàní ti ẹ̀yẹ dá Yorùbá gbé sáré kábíyèsí lẹ́kùnmá rẹ̀ kẹwọn tó fẹ́ẹ̀sì ṣe fún wa kábá ní káwọn èèyàn dáàbò bóra wa wọn á lẹ́bọ ni kábá ní káwọn èèyàn kí wọ́n ṣe nǹkan tí ó máa jẹ́ kálàáfíà kó tó wọn tó máa fún wọn lọ́kàn balẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n á máa sọ wọ́n dẹ̀ mọ̀ pé ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ní ká dáàbò bo ẹni àwọn pásítọ̀ tẹ̀lé sáré tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ wọn tó ń jẹ tẹ̀lé kù pẹ̀lú pé wọ́n jẹ́ ẹ̀kọ́ tẹ̀lé kù láti wẹ́sípọ̀tì tó máa ń tẹ̀lé wọn ẹ lọ wà wọn àfàlà táàfà mi máa ń lọ máa rò pé pọlitíṣàánì kẹ máa rò pé táàfà mi máa ń lọ ẹ máa rò pé Tinubu ló lọ ni táàfà mi máa ń lọ ẹ máa rò pé Ṣèyí Mákindé ló lọ ni níbi tí security wọn máa ń ẹ́bì nísìnyí báyìí wọn ni wọn ti gbé pásítọ̀ yìí pásítọ̀ wo la mọ̀ tó jẹ́ báyìí wọ́n ní Redeem pásítọ̀ ní Ọ̀yọ́ state òun àtàwọn 14 èlò ìkìlá identity ẹ̀ kí lẹ rí sọ̀rọ̀ ẹ̀. ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú sí nǹkan tí ṣẹlẹ̀ nílẹ̀ káàró tí rí mo lè bọ̀ ọ̀rẹ́ ní kó láti ẹ̀nu máa bí tó yẹ kó mọ níbẹ̀ ṣàpẹ́ pásítọ̀ tí mo gbé ní ìsìn àti confam ẹ̀ bóyá bàbá Adébóyè rẹ̀ ìjẹ́ tó ti mọ̀ ìjẹ́ tó ti mọ̀ ariwo tí bàbá wa Sunday Adéyẹmọ ti ń pariwo láti jọ ìní ìgbé ká dáàbò bo ara wa torí àwọn tí jí wa gbé yìí wọn ò dẹ́kun àtìmọ́jì wa gbé mọ́ kí ló káà náà àwọn àdó tẹ̀tẹ̀rẹ̀ tó ẹkú ní pẹ̀ṣà ilẹ̀ bàbá wa àwọn alẹ́ bàbá wa láti máa bẹ̀rù kò dáa ó ní kátà sọ fún yíò ẹ jẹ́ ká jí lójú wa ní ìsìn àwọn tí wọ́n gbé ní ìsìn ipò láwọn tí wọ́n wà ọjọ́ láwọn tí wọ́n fẹ́ lò lọ́wọ́ àwọn ajínigbé lọ́wọ́ àti ìpá tó ẹkú ní bẹ́ẹ̀ àwọn 14 mú ẹ̀dínwó ọ̀rẹ́sìn pẹ̀lú pásítọ̀ ọjà àwọn 15 òdì mọ́tò pọ́ọ̀sì kan tó yẹ kó gbé ilẹ̀ Yorùbá ó tó wá jẹ́ Ọ̀yọ́ state ní ìdíṣẹ́lẹ̀ sébà tí wọ́n bá lọ ní gbogbo àwọn káàrò ti rẹ̀ sébà tí wọ́n bá lọ ní ọ̀dá o ẹ jẹ́ ká ronú o òun ló fa ló bá ń pa látọjọ́ yìí wípé ẹ jẹ́ ká protect ara wa ìjọba ò lè bá wa protect ara wa jẹ́ kò lè protect wa o àwọn kan fúnra wa lá protect ara wa òun náà wọ́n ti bàbá Sunday Adéyẹmọ ń pa ẹ ká jí gìrì o ká jí gìrì ẹgbẹ́ wa wálẹ̀ ló wà jí gbé ẹgbẹ́ wa ló wà jí gbé tí àbá ètè jí gìrì kábà wálẹ̀ bó ti máa ṣe lọ náà ní o
torí àrà tí wọ́n dá lásìkò Buhari títí Buhari fi tẹ́nu ẹ̀ka ó lọ́dún 8. ẹ̀yìn Jonathan látàrí Jonathan kìíní ti bẹ̀rẹ̀ Buhari wọlé ó tún bẹ̀rẹ̀ à ń pariwo kàkà tí ọ̀sán lọ́mọ yá jẹ wọn ìtún peléke sí ni ìtún peléke sí ni bàbá Tinubu náà ó wọlé káwọ̀ bẹ́ẹ̀ bàbá Tinubu wọlé nìsín bóyá òtún mẹ́wù sẹ́tù ìtún lè sí ni sẹ́bà tí wọ́n bá lọ ní ni sẹ́bà tí wọ́n bá lọ ní gbọ́mọdé ò bá sẹ́bà tí wọ́n bá lọ ní Ìbàdàn káronú ọkọ̀ sí lẹ́nu. ṣeré ènìyàn wa á kó máa ṣe o ó ṣe fọmọ tó ń jẹun ó ṣe kí ni ó ṣe fọmọ tó ń jẹun wọ́n ń gbọ́ máa dìyẹ lọ́wọ́ àṣà ó ní wọn jẹ́ kó wọn lọ sákòtàn lọ jẹ láì mọ̀ pé wọ́n ń gbọ́ máa tẹ̀lé ọ̀rẹ́ lẹ́nu. ìwọ adìyẹ ò máa ṣá ìyá ò máa wù ẹwà ariwo ṣíṣe fún ìdìbò ti pa bàbá yìí ti rí kiri láti bí ọdún 5-6 sẹ́yìn ládẹ tí ń pariwo kàkà kí àwọn èèyàn kí wọ́n gbọ́ ariwo tí bàbá yìí pa gbogbo ọ̀nà láti baṣẹ́ tí bàbá yìí ṣe jẹ́ ni wọ́n tún gbọ́. Ẹ sọ fún mi ṣé àwọn lẹ́tọ̀ọ́ láti sọ pé a fẹ́ kúrò lábẹ́ Nàìjíríà pẹ̀lú nǹkan tí ojú wa ń rí táwọn ológun kan bá tiẹ̀ máa sọ̀rọ̀ wọ́n máa ní ẹ ṣèbí ọmọ Yorùbá ló wà bẹ́ẹ̀ sí kí la tún fẹ́ tọ́lọ́run ṣe fún wa. Ẹ wá sọ fún mi láti ìgbà tọmọ Yorùbá ti dé bẹ́ẹ̀ ìyàtọ̀ ní dídá wo ló dé bá wa. Táwọn ìdìrín kan bá máa sọ kọ́ máa ní náírà pé dọ́là ti wálẹ̀ dọ́là tún ti ń fò lọ sókè dábàá tí gbọ̀ kí ẹ máa gbọ́. Èdè fò lọ sókè padà. Dọ́là ti rise torí pé pọ́blẹ́mù Nàìjíríà kò lè solve. Nàìjíríà only be managed temporarily. Tẹ̀wọ̀wọ́ dọ́là tó ìsáré wá lẹ́yìn tí ó wà less than 1,000 nísìnyí báyìí òkùnkó tó ti ń fò sókè padà. Kí ló wá dé tí àṣekúkú pè é yẹn? Bàbí ẹni ọ̀gá tí wọ́n nínú àwọn èèyàn wa rọ̀. Ó dà ń gbọ́ yín. Nígbà tá à ń sọ wípé amalgamation ló fi wá papọ̀. Amalgamation ló fi wá papọ̀. Ìran Yorùbá àdíjẹ́ ìran Yorùbá tí wọ́n tó dá Nàìjíríà sílẹ̀. Àìsí wà Nàìjíríà ẹ lọ bá ìṣá yìí bóyá ọ̀tá ń sọ bóyá wọn ni bóyá òtọ́ ni. Tẹ bá ti dá ìṣá èyí ní orí 1914 amalgamation ló fi wá pọ̀. Àwọn ìbò yìí bí táwọn ìbò yìí tí wọ́n gbọ́n dé wọ́n gbọ́dọ̀ táwọn ṣe ó lè mọ́ la èso rere wọ́n wá fi 100 years sí pé àyíká táwọn ṣe yìí o àbámọ̀ bóyá alẹ́mọ̀lẹ̀ gbọ́ àbí tíjà wà láàrin wa àwọn tó bá pé 100 years kí láti ẹ̀ tọ́ oníkàlùkù kó lọ lọ́tọ̀ọ̀tọ̀ tó wá jẹ́ pé àjẹ̀dúwà fẹ́ ṣe papọ̀ náà ni kí àjọjú lára wa kájọjú lára wa àmọ́ àwọn olóṣèlú yìí wọ́n pa ọkàn nígbà yìí lọ́ra bọ́dí dé confam àbíkẹ́lù confam di former president tó ṣe ẹlọ́gbọ́ ọ̀rọ̀ tó sọ nínú confam yẹn Nigeria is not the nation àwọn òyìnbó àwọn ni wọ́n tó papọ̀ láti rí pé àwọn kó ọ̀rọ̀ tó wà ní Nàìjíríà àwọn kó lọ ní oṣù papọ̀ tí lọ wọ́n mú ọ̀fẹ́ rẹ̀ wá àwọn aṣọ bẹ́ẹ̀ ọmọ Yorùbá kẹ́ẹ̀dí lójú ohun yìí kí á fẹnu kò kí á fi ìmọ̀sọ̀ kan káyí pé a jà fún ilẹ̀ bàbá wa ká fẹnu kò ká sọ̀pọ̀tì Prọfẹ̀tọ̀ Akíntóyè lórí múfẹ̀tì yìí kápálọpọ̀ ká sọ̀pọ̀ ní bàbá wa Sunday Adéyẹmọ lórí múfẹ̀tì àwọn kan tó wá ní ìtẹ̀ wọn bínú wọn wọn pa bá tó ṣe mọ́ wọn tó yẹ kó rí bẹ́ẹ̀ akẹ́tàǹsọ̀ ni ó akẹ́tàǹsọ̀ ni Ìbàdàn ronú wa kápá inú ọ̀dọ̀fin wa àti lójú ohun ó dàbí pọ̀pọ̀ sí lẹ́nu. Àwọn tí wọ́n ń bínú orí ṣe Sunday Igboho tó ń bínú orí bàbá Professor Banji Akíntóyè wọ́n lè ṣe táwọn bàbá yìí ṣe. Ajá olóṣèlú ni wọ́n ṣé àwòrán wọn ni àmọ́ wọn nà án. N táwọn máa jẹ lọ́wọ́ wá káàkiri
wọn wá nǹkan tí ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá máa jẹ́. Àwọn wá àwọn táwọn máa jẹ nísìnyí. Àwọn bàbá tí wá emeritus merited Professor Adébánjí Akíntóyè Stephen, Ifá ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni o, Ifá ilẹ̀ Àti Yorùbá. bàbá wa Commander General Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Òòṣà Májàsọ́lá. Ó máa ń dùn mí nígbà tí bá rí àwọn ọmọ àlè Yorùbá kan tó bá ń wọ́ gègé sí Sunday Igboho. Nǹkan kan wà tí ò yé àwa yìí. Ohun tí ò yé wa ni wípé ó ti jẹ́ kí gbogbo àwa ọmọ Nàìjíríà ó ti ń jẹ́ ká máa rò pé tá bá ti jẹ tá ti mu ó ti tán. Kò kí ń ṣe oúnjẹ àti mímu nìkan nìyàn wáyé wá jẹ. Òdodo ọ̀rọ̀. Oúnjẹ àti nǹkan mímu ni nǹkan tó kéré jù ní gbogbo ìlú. Nǹkan tó wá kéré jù ǹjẹ́ àwa ti ẹ̀ rí. Ó máa ń dùn mí táwọn ọmọ Yorùbá mi tó bá ń ronú bí ọlọ́pọlọ ẹja kan tún lọ́pọlọ bí ẹlòmíì lọ. Kẹlòmíì àmà ní tí bàbá yìí Tinubu ti dé bẹ́ẹ̀. Lóòótọ́ ni bàbá wa Bọ́lá Ahmed Tinubu ti dé bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìyàtọ̀ owó lẹ́rí. Kò lè ṣe kí bàbá yìí ó gbìyànjú. Bàbá yìí gbìyànjú agbára wọn, ṣùgbọ́n omi pọ̀ jọkà lọ. A lè sọ fún bàbá yìí ká kìlọ̀ fún wọn. Bàbá wa Professor Banji Akíntóyè wọ́n gbá àwọn níyànjú gẹ́gẹ́ bí bàbá sọ́mọ, gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sábúrò wípé ọmọ mi Bọ́lá, àbúrò mi Bọ́lá. Ó pé kó wá ṣe ààrẹ lórílẹ̀-èdè ilẹ̀ Yorùbá, kó wá lo ọgbọ́n àti ìmọ̀ tọ́lọ́run fún ẹ, kó wá lò ní orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ju kó lò ní Nàìjíríà lọ. Torí ìlú yẹn ti bàjẹ́ kọjá pé a fẹ́ tún ṣe. Ó ti bẹ̀rẹ̀. Àwọn Fúlàní tẹ̀lé ń wò yìí, ìgbàgbọ́ wọn ni wípé àwọn làwọn ní Nàìjíríà. Gbàgbọ́ wọn ní náà. Wọn ò dẹ̀ parọ́. Kí ló wá dé tí àkúfẹ́ kan fi ilẹ̀ Yorùbá lẹ̀ fún wọn? Kí ló tí a fi Nàìjíríà lẹ̀ fún wọn? Káwá di ilẹ̀ Yorùbá wa mú. Gẹ́gẹ́ sáré padà, kí sáré ní ọ̀rọ̀ tí ẹ̀gbọ́n mi sọ. Ní 1914, wọ́n ṣe conference tó jẹ́ 1914 amalgamation. Wọ́n ṣe màdàrú. Wọ́n sáré sign document, wọ́n kó orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. Ṣùgbọ́n Ọlọ́run ò ṣe nǹkan kó máa ń fi àyè solution sílẹ̀. Torí ìwà ọ̀kánjúwà tó wà lára àwọn òyìnbó, wọ́n ní káwa mẹ́tẹ̀ẹ̀ta kájọ 100 years papọ̀. Pé lẹ́yìn 100 years yẹn tí ó bá pé wa, àǹfààní àti pín ó wà. Ó dàbí kéèyàn ṣe product kan nísìnyí, kó wá fi expiring date. Kí tó bá di ọdún báyìí, pé contract yẹn máa fún. Now, contract yẹn ti wá expire láti 2014. Àwọn sọ pé ẹ jẹ́ ká máa lọ. Tẹ̀bádẹ́ wo at 2014 yẹn ni wàhálà ti bẹ̀rẹ̀ ní Nàìjíríà. Ó ti bẹ̀rẹ̀. Àtàyè Jonathan ìgbà ni wọ́n kó àwọn Chibok lọ. Wọ́n bẹ̀rẹ̀ ìjínigbé tó pààyàn ní kíkọ. So that a ò ní ronú ọ̀rọ̀ 1940 amalgamation. Iṣẹ́ àwọn colonial master yìí náà. Iṣẹ́ wọn ni o. Wọ́n mọ̀ pé àwọn àgbààgbà tó lọ́gbọ́n tó ní làákàyè tó ní ìmọ̀ bíi bàbá wa emeritus merited Professor Adébánjí Akíntóyè. Àwọn tí wọ́n pe àwọn léèyàn Ọlọ́run bíi bàbá wa Professor Adébóyè, bàbá wa Prophet Adébóyè, bàbá wa Oyèdépò, bàbá wa Kúmúyì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ni wọ́n dé èèyàn Ọlọ́run, àwọn ló ẹ̀kọ́ síwájú nǹkan táwọn bàbá wa yìí ṣe. Torí pé ẹni tó bá jẹ́ èèyàn Ọlọ́run, ó gbọ́dọ̀ jẹ́ ní tá máa sòótọ́ ní gbogbo ìgbà. Ó gbọ́dọ̀ jẹ́ ní tí a máa wá ìrọ̀rùn fún irú ẹ̀yìn gbogbo ìgbà. Ìjà àwọn bàbá yìí ṣe kọ́kọ́ ní nǹkan tí mo sọ yìí. Àwọn wà áfítà ìjẹkújẹ tí wọ́n rí.
as a matter of fact ọmọ Yorùbá ní pásítọ̀ Adébóyè wọ́n ti ń jí èèyàn gbé ní ṣọ́ọ̀ṣì wọn nísìnyí kò ń ṣẹ̀mẹ́ta kò ń ṣẹ̀mẹ́rin tí ìlú bá ti ń gbé ó ti ṣẹlẹ̀ báyìí àti ẹ̀ tí wá mọ̀ nísìnyí báyìí àmọ̀ bóyá kò ní wọ́n jí gbé àmọ́ tó bá jẹ́ pé bàbá yìí ti sọ̀rọ̀ tipẹ́tipẹ́ ni ṣé wọ́n tó ń ṣẹlẹ̀ dá máa ṣẹlẹ̀ tó bá dẹ̀ ti jí wọn gbé bẹ́ẹ̀ yẹn kì í sọ nǹkan kan mọ́ tó bá ti jí wọn gbé bẹ́ẹ̀ yẹn pásítọ̀ Adébóyè kì í sọ̀rọ̀ síta débi pé ó fẹ́ súnmọ́ wípé bàbá yẹn kan fọra fara mọ́ bí àti jẹ wá nílẹ̀ bàbá wa wọ́n máa jí wa gbé wọ́n máa ṣe oríṣiríṣi nǹkan àdéhùn kọ̀ọ̀kan ṣe sí ẹ̀kọ́ bẹ́ẹ̀. a ti ẹ̀dúpẹ́ pé àwọn àgbàgbà wa kọ̀ọ̀kan ọlọ́run ti ń fọwọ́ tọ́ wọn lọ́kàn wọ́n ti ń calm down bàbá mi tẹ̀síwájú. lóòótọ́ ni àwọn àbàbà tán nílẹ̀ Yorùbá ọlọ́run ti fọwọ́ tọ́ wọn lọ́kàn àmọ́ àwọn tó kù là ń bẹ lọ́hùn fún kí ètò àwọn náà sí tó yà lè máa bá lọ báyìí o alẹ́ máa bá lọ báyìí ọ̀rọ̀ pé wọ́n jí wa gbé wọ́n gba ransom kò ẹsẹ̀ bẹ̀rẹ̀ àwọn ará bí wọ́n tó wá máa ṣe nǹkan tí ò dá tó kù jẹ́ káàtó ìgbà míì tó máa jí wa gbé tí a bá tó wá pẹ́ àwọn 10 million àbí 5 million lábá tó wá rí owó náà lálẹ́ pàdé kó lọ fún wọn ìgbà míì wọn lè gbowó yẹn tó bá gbowó yẹn tán ẹni tí wọ́n gbowó nínú wọn á tún pa tó yẹ kó rí bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá lè bàbá wa ìgbà táwọn ò lè ṣe nílùú wọn lọ́hùn àràtàwọn ò lè dá nílùú wọn lọ́hùn àwọn wá ń dá wàrà náà nílùú wa àwọn àwòrán kan wá dákẹ́ wọn ò sọ fún nígbẹ̀ àwọn tó gbà ní ẹni Ọlọ́run kọ́mọ̀ lè sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ níṣẹ̀lẹ̀ fún àwọn Yorùbá tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀dìbà ní Ọlọ́run ó yẹ ó dá ó kú díẹ̀ káàtó. àìmọ̀ ìgbà tí wọ́n ti di ọmọ ìdíwù bóyá wọ́n pa wọ́n ni bóyá wọ́n bá wọ́n lẹ̀ bóyá bá kan nobody knows. kẹ́ẹ̀ ṣe ìrètí táìmù kan náà la gbọ́ pàwọn kìnnàpà nítorí wọ́n pa pásítọ̀ ìdíwù. ìyẹn lásán ó jẹ́ kí bàbá Adébóyè ti fò jáde. wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀. gẹ́gẹ́ bí èèyàn náà àmọ́ tó fà tí bàbá ò ṣe lè sọ. kí ló dé? ṣèlú bàbá ló fa Ọ̀ṣínbàjò balẹ̀. nígbà yóò Ọ̀ṣínbàjò kẹ́ẹ̀bọ́ èèyàn tí wọ́n pa ni. ọdún mẹ́jọ ìjọba àwọn tó fi kulẹ̀ wọn ò sọ àdìmọ́ kìíyàgbé wọn ò sọ àdìmọ́ pààyàn. ó bẹ̀rẹ̀ sọ pé gan àsìkò àwọn Buhari àti Jonathan lọ́pọ̀ Ọ̀ṣínbàjò ní ìpànìyàn ló pọ̀ jù. bàbá ò lè sọ pé ní ìjínigbé ló pọ̀ jù. bàbá ò lè sọ kọ̀ọ̀kan. nígbà tí wọ́n ní wọ́n pa àìkódà wa kan tó kú l'Amẹ́ríkà ayé wọn náà ní ayé Buhari. ṣé fàtà òbí sọ́rí o tó kú l'Amẹ́ríkà ṣé fàtà òbúrò ni. ọ̀tọ̀ tó nìyẹn ẹnìkan wà ṣé ìsàgbéga ẹ̀yẹ́ ló ká ní ṣíṣe àbíkàlẹ́ bá yẹ̀ ní ìlú Èkó ó fi ṣiṣẹ́ owó ó wá ìfẹ́ ọkọ̀ tẹ́lẹ̀ sílẹ̀ Yorùbá wálé fún wálé láti wá kó àwọn èèyàn síbẹ̀ láti rí pé àwọn èèyàn náà àwọn náà jẹ àǹfààní nínú ọ̀tọ́ náà fún un táwọn ẹ̀yàn àwọn ajínigbé ni wọ́n á jí gbé lókùn mọ́ ọ̀làgbogbo náà ṣẹlẹ̀ wọ́n ti náà ṣẹlẹ̀. tí bàbá bá fẹ́ ṣe dáadáa àsìkò tí wọ́n pa Fatai Aborode tí ṣe Sunday Igboho dìbò àwọn bàbá Adébóyè yìí ló jẹ kí wọ́n síwájú torí Mr. Fatai Aborode tí wọ́n pa bàbá yìí ṣiṣẹ́ almost 35 years nílùú Amẹ́ríkà wọ́n wá kó wá wọ́n kò gbé yà jẹ́ àwọn èèyàn wa nítorí káwọn bá Adébóyè ṣe wọ́n lọ sí fún wọn lówó ṣọ́ọ̀ṣì ni wọ́n expand everyday ó yẹ kó dá sẹ́lẹ̀ but bàbá yìí wò pé ìyá jẹ́ àwọn èèyàn multi-billionaire in dollars dẹ̀ ni wọ́n kò sí dọ́là tí wọ́n lé ní nílò ìbò bọ̀ tó bá kó wá sí Nàìjíríà kó wúlò bàbá yìí. Now bàbá ìwà lọ dá owó ńlá tó tóbi gidi gan sílẹ̀ sí Ọ̀yọ́ state
wọ́n ṣe ẹlẹ́dẹ̀, wọ́n ṣe ẹdìẹ, wọ́n ṣe ẹja, wọ́n dáko, wọ́n ti oríṣiríṣi nǹkan. Àwọn Fúlàní kan náà yìí wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ wọ́n da màálù wọ ní hectares of land ilẹ̀ tó kó tó di ìdìbò kan gẹ́gẹ́ bá a ṣe gbọ́. Bàbá ìwà lọ bá Sẹ́ríkì wọ́n pé àkínú ṣẹlẹ̀ ẹjọ́ ẹ̀ nìkan kì í yẹn Sẹ́ríkì olórí burúkú tí ṣetán ní gbòó lé wọ́n dé lọ́wọ́. Kò sí ọjọ́ sọ sí màá yẹn tán. Àdéhùn ọ̀dún lè ṣá wọ́n dẹ̀ lọ sínú oko wọ́n pa bàbá yẹn sínú oko. Àwọn Fúlàní pa wọ́n sínú oko. Ó yìí kẹ́ ẹ̀. Gbogbo àwọn márùn-ún tó wà ní Nàìjíríà. Ìṣẹ́ni tó sọ pé tó ẹ̀ kó yí bẹ́ẹ̀ èèyàn wa. Chief Sunday Igboho nìkan ni wọ́n jùlọ ní àkíyódé pé a sì ń sọ̀rọ̀ títí torí lọ pé àwọn ti lẹ̀ àìtí sọ yẹn tán ẹnikẹ́ni ti ṣe lè ànígbà. Àwọn ti lé tó lọ pàdé tilẹ̀ ní ti ní ìmọ̀lẹ́pẹ́ nínú wa Nàìjíríà láti kò tó wà Nàìjíríà ó di kí wà Nàìjíríà obìnrin tó gun fighter jet àbí tó gbé tó fighter jet first female fighter jet ọmọ Yorùbá ni. Wọ́n lè pa àwọn pásítọ̀ wa àfárá wa. Kò sẹ́ni tó sọ̀rọ̀ nípa ẹ̀. Chief Sunday Igboho ni wọ́n dìde bí ọ̀rọ̀ afẹ́kùlà Nàìjíríà ṣe bẹ̀rẹ̀. Tẹ bá dẹ̀ wò dáadáa àwọn Fúlàní wọn ṣẹ̀ṣẹ̀ máa pa àwọn èèyàn wa. Wọ́n ṣẹ̀ṣẹ̀ náà tipẹ́tipẹ́ ni. Social media àwọn ti ṣe pé àwọn ará Nàìjíríà. Social media ló tún àṣírí àwọn Fúlàní yẹn sí. Wọ́n ti ṣe for donkeys of years. Ọlọ́run wá gbéyàn kan dìde láti wá lu omi jẹ́ àwọn ọmọ Yorùbá nù. Kí ló jẹ́ ká ṣe? Ṣé ẹ̀ka tẹ́wọ́ gbà tọwọ́? Ẹ máa fẹ́ àgbà kí ló dé àṣà àbáníjà àṣà àdẹ má gbowó tẹfẹ́ gbà lọ́wọ́ àwọn olóṣèlú ọ̀gá àwọn nìyẹn. Kí ló dé? Náà wọ́n fúlàgì wa náà kí ló dé fúlàgì wa? Ọlọ́run wá gbé wọn náà tó tó bàtẹ́ lọ́rùn ẹ kó níta yìí. Kúrò bẹ́ẹ̀. Àgbẹ̀máyọ̀ ẹ̀ nà àwọn ọmọ ọkọ Yorùbá là bá sọ̀rọ̀. Àwọn ọmọ ọkọ Yorùbá wọn làwọn bá sọ̀rọ̀. So Ọlọ́run wá gbé bàbá yìí dìde ẹ̀yin olórí burúkú kan tó jẹ́ pé àwọn olóṣèlú lọ lóyè ẹ wá fẹ́ fọ́ Yorùbá nìṣó kí irú nǹkan tí wọ́n ṣe fún àwọn OPC àwọn Fúlàní kàbá àwọn ni wọ́n fọ́ OPC tó OPC tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí tẹ bá gbọ́ pé OPC ń bọ̀ àìsá owó bàbá nígbà náà Fúlàní òmìnira nígbà OPC jẹ́ OPC ó bí wọn lé ọwọ́ lù àwọn olórí burúkú láti fi báyìí OPC jẹ wọ́n sọ̀síìtì the same thing náà lọ́fẹ́ ṣe fún Yorùbá nìyí wọ́n gbìyànjú wọn ò ní ṣe. Wọ́n dẹ̀ lé ní ṣe. Àwọn olórí burúkú wa lọ gbé dúpẹ́ orí tìrìtì àwọn náà ni. Àwọn nìyà àwọn ní. Ó yẹ ti mọ̀lẹ́sà àwọn ní. Ó kílẹ̀ bàjẹ́ bàjẹ́. Ó kílẹ̀ gidi gan ni. Ẹ ṣáà wá gbogbo ọ̀nà tẹ́lẹ̀ máa gbé ṣe Sunday Igboho. Ìrọ̀lẹ́ pa. Máa gbé wọn ṣubú. Ọlọ́run ló gbé bàbá yìí dìde. Ẹ bá lọ́ọ̀ ní àwọn Ọlọ́run ni. Àwọn alẹ́ Yorùbá. Ó champion for life, current champion ló wà. Ọlọ́run ló gbé Igboho dìde. Ká má kú lórí ọ̀rọ̀ bàbá Adébóyè tá à ń sọ. Níṣẹ́ báyìí, àmọ̀ bí àwọn ọlọ́run ti gbé, àmọ̀ bí àwọn ọ̀dọ́ wọn ní nobody knows. Àbẹ̀yìn nítorí Ọlọ́run. Ẹ bá wa ṣí ẹ̀ fídíò yìí, ó dé òbí tó yẹ ká dé. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká dira. Ẹ jẹ́ àdira. Àsìkò táwa yìí, kò sẹ́ni tó lè sọ pé nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ ní next 10 days. Kò sí o. Ojoojúmọ́ ló ń jíyàn gbé. Bí wọ́n ṣe ń jíyàn gbé ní mọ́ṣáláṣí, bẹ́ẹ̀ lọ jíyàn gbé ní ṣọ́ọ̀ṣì. Ọ̀dà àwọn oníṣẹ̀ṣe nìkan mo lè sọ pé wọ́n tó àtìlé. Ìdí nìyẹn tẹ̀sí gbọ́dọ̀ lọ dira. Ẹ má rò pé bóyá iṣẹ́ ẹ̀dẹ́jẹ́ play fídíò kan fún yín. Kẹ̀gbọ́n kan tí pásítọ̀ wa yìí sọ, tẹ́fí máa mọ̀ pé pásítọ̀ tó bá ní o má dira ò nífẹ̀ẹ́. Àwọn kan ní Jésù ò jagun. Some people say Jesus Christ did not fight. Matthew 26. Àwọn kan ní Jésù ò jagun. Some people say Jesus Christ did not fight. Matthew 26. Matthew chapter 26. Láti
51. from 51. nínú àwọn ọmọlẹ́yìn ẹ̀ kó nǹkan ogun sára. His disciples had ammunition for war. gbàrà tí wọ́n mú Jésù báyìí. Immediately Jesus Christ was caught, Pétérù fa ìdáyọ. Peter drew out his ó sword ṣá ẹnìkan létí and bẹ̀. cut somebody's ear. ẹ̀gbọ́n tí Jésù Do sọ. you hear what Jesus Christ said? kò ní kó sọ ìdá He ẹ̀ did nù. not tell him to ó throw away ní that ta sword. tẹ́ padà sínú akọ ẹ̀. He said, keep back that sword in the shirt. tẹ́ padà sínú akọ ẹ̀. Keep it back in the ẹ shirt. tó bá fi ìdà la máa fi Anybody pa. that kills with the sword shall die by the sword. nísìn Now, wọn ò tí ì pa ẹnikẹ́ni. nobody has been killed. wọ́n kàn mú mi ni. They have just caught me. o ò lè lo ìdà láti fi pààyàn So náà. you don't have the right to kill anybody ṣùgbọ́n with tó a bá sword. pa ènìyàn But when they kill, ìdà la ó fi pa ẹni tó pa that ènìyàn. person will be killed as tó well. sọ nìyẹn That's what náà. Jesus Christ was saying. tẹ́ bá ti lọ sí ìwé ìfihàn If you go to the Revelation 30 verse 10. 13 verse 10, ẹ tó bá pààyàn nípa ìdà. anybody that kills by the nípa sword ìdà la ó ti pa. shall by the sword be slain. bíbélì sọ That's náà. what the Bible says. mi ní kẹ̀kẹ́ kìlẹ̀ lóògùn. I'm not saying you should start going to the Rárá. herbalist house. Rárá. No. ṣùgbọ́n But ẹ ṣeun tẹ́ mọ̀ pé ó tọ́ tó yẹ do things that you know that are láti fi right. protect ara yín àwọn ọmọ yín ọkọ yín ìyàwó yín ìlú yín agbègbè yín. That you can use to protect yourself, your family, your surroundings, your environs. o ò lè gbé ìbọn. If you cannot bear arms, but bíbélì sọ pé ká padà sí ilé. but the Bible says we should go back pé home. ká fi ẹ̀kọ́ Kristi tì ná. Set aside the teachings of ká Christ. padà sí Let ilé. us go back ṣé home. bínú bíbélì ló wà. Is it not in the Bible? Hébérù 6 verse 1. Hebrews chapter 6 verse 1. ṣùgbọ́n But ó ní ẹ padà sílé. he said go back kẹ́ home. ṣe pípé. Do the perfection. kí ni pípé. What is the perfection? kí ni pípé. What's the perfection? ó ní ṣùgbọ́n He said but ẹ má lò nípa ti èṣù. don't use it in the ẹ ways of the ṣe devil. pẹ̀lú pàtì Ọlọ́run. Do it in the ways of God. má ṣe oògùn tó máa bá tiyan jẹ́ má ṣe tó máa pàdìyàn. má Don't ṣe do tó máa things that bẹ́ẹ̀. will destroy people's life. That will ṣùgbọ́n kill people. àkókò ẹ̀ nìyí o. But this is the time. àkókò rẹ̀ nìyí. This is the time. àkókò tá a máa tọ́jú ara wa This is nìyí. the time to take care of Jésù ourselves. ni mo wá nípa tara. Jesus Christ said, Mo wá I came nípa physically tẹ̀mí. and spiritually. nípa tẹ̀mí là ń bá lọ tẹ́tẹ́lẹ̀. We are going but to báyìí sí But now, nípa tara. we have to go in the physical. mo ti Jésù sọ nìyẹn. That's what Jesus Christ said. mi ò ní olóṣàyà gbàgbà. I'm not saying you should be audacious. rárá o. No. ṣùgbọ́n But try try. tí ò bá bọ́ sí gbà náà. If it does not work after you've tried your best, ó kù sọ́wọ́ Ọlọ́run. then it is left to God. iṣẹ́ àwọn àpọ́sù Acts of the Apostles, 19 chapter 19, verse 12. verse 12. Pọ́ọ̀lù Paul, ó lo bàǹtẹ́. he used an kí ni apron. bàǹtẹ́ yẹn. What's that apron ó for? fi hílì àwọn He ènìyàn. was using it to heal people. ó yàtọ̀ sí pé lórúkọ Jésù It is different from in Jesus' Lágbára ẹ̀jẹ̀ name. Jésù. In the last name of Jesus. ẹ̀mí nìyẹn. That is ṣùgbọ́n tí spiritual. nǹkan mi bá ti wà But when there are some tábà ti other lo things, nǹkan mi and we use some other things, tara nìyẹn. that is physical. ṣùgbọ́n But Ọlọ́run wá support yẹ. God supported it. ìwọ tó bá ṣe oògùn If you are doing láti fi protect to ìlú ẹ protect your own, láti fi protect ilẹ̀ to ẹ protect your láti fi land, protect gbogbo nǹkan tó ní to protect everything you á have, ṣiṣẹ́ fún it ọ. will work for you. tó God. kò ní fi ja ìwọ tọmọtaya ẹ And àtọkọ one will ẹ not come upon you and your tó ní fi family. ja ìjọ rẹ And it will not come upon your á church. ṣiṣẹ́ fún It will ẹ. work. ẹ má tẹ̀lé wọn o. Don't follow them. tó máa sọ wípé ẹ má ṣe I nǹkan will kan say don't do anything. wọ́n lè kó ọlọ́pàá mẹ́fà méje dán And they have 6, 7 policemen that are watching over them. wọ́n kó ogun jọ They have security personnel. ẹ̀yin tẹ́ ẹ̀ lówó ọlọ́pàá kílẹ̀ láti Either protect you ara don't yín. have money to hire police. wọ́n wá ṣe ojú yín sínú church They will now put your eyes in the kẹ́ máa church wá sí church so that you can be coming to church. kẹ́ máa wá sí church So that you can be coming to so church. tẹ́ bá fẹ́ kú kẹ́ kú. So that if you want to die, you can even die. Àbí? Is that all? irọ́ o No. àwọn ọmọjọ tèmi My own èmi member, sọ fún yín I'm báyìí telling you, ẹ má ṣe oògùn kà don't do ẹ evil. má ṣe ohun tó máa charm. bá tènìyàn Don't jẹ́ do things that will destroy ṣùgbọ́n people's bíbélì life. tí mo kóòtù fún yín But yẹn what I've quoted ẹ for lọ you, kà á go and read it ohun tó bá by yẹ kẹ́ ṣe Whatever you're supposed to do, ẹ ṣe do it. kò sẹ́ṣẹ̀ mbẹ̀. There is no sin in it. ọmọ Yorùbá mo lè wẹ̀ ti gbọ́ ẹ lọ dira nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn pásítọ̀ ìdímù yìí àti ìmẹ̀ tó padà ṣẹlẹ̀ sí lọ́la o bẹ́ẹ̀ni. àti ìmẹ̀ tó padà ṣẹlẹ̀ sí lọ́la àmọ́ tó bá dira tó rẹ́ bọ́mọkùnrin tó bá tẹ̀ ṣẹlẹ̀ sí ọ wàá rí nǹkan gbójúlé wàá rí nǹkan gbójúlé òun làbí pariwo ẹ lọ dira ẹ má gbọ́ ọ̀gá táwọn arábí sọ ẹ má gbọ́ ọ̀gá tí wọ́n ń sọ ọmọ Yorùbá ọmọ aládé ni wá kò yẹ ká bẹ̀rù kò yẹ ká ṣojo kò yẹ ká bẹ̀rù bẹ́ẹ̀ ni kò yẹ ká ṣojo ẹ lọ jẹ àmàlà tewédú ẹ lọ jẹ àmàlà tewédú tẹ́tí gbọ́. náà mo máa ń sọ fẹ́ èèyàn mi ẹ má jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan tán wá ṣe gbogbo ara gbọ́sọ̀kọ̀ tó ṣẹlẹ̀ jẹ́ wọ́n pa àwọn mẹ́wàá
ìkọ́nà tó bá wọn ṣàgídí tí wọ́n fi wọ́n fọ́ ẹkùn ẹ̀dá rẹ̀ kọ́ pàpàpà ṣé àwọn tó bá yẹ kó dira tó bá yìnbọn fún bí ẹ̀mẹ́ta tó bá wọlé á máa sá lọ láìsí òun ló dífá fún nọ́mbà ẹni tí mo máa ń pè fún yín tó wọ́pọ̀lọpọ̀ yín lẹ máa ń pè mí tí mo lè máa ń sọ pé mi ìṣe babaláwo bọ̀dẹ́ nìkan wà tí mo máa ń fi nọ́mbà ẹ̀ lẹ̀ fún yín màá tún ó ti pẹ́ tí mo ti pe nọ́mbà yẹn bọ̀ màá tún pè fún yín torí pé nǹkan báyìí gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ ká lajú wá ní mi ò bèrè owó lọ́wọ́ ní ìbéèrè ẹnìtì ẹ pé bàbá Máyégún sórí 0802394 0939 0802394 0939 ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọ́n ní WhatsApp fóònù nọ́mbà wọn ni tẹ́ bá fẹ́ pè wọ́n outside country every +234 síwájú ẹ má jà kọ́ra ẹ má jẹ́ kẹ́ni kankan tọ̀ wá o kẹ́tù gbọ́pọ̀ tí àfa yìí tún sọ. nǹkan tí wọ́n ń pè ní ẹja ajá. ọmọkùnrin yẹn nǹkan tí wọ́n ń pè ní Sunday ọmọkùnrin yẹn ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà wọn tako ẹ gbọ́ tí mo pè ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà wọn tako ibi tí wọ́n fi tako ní wípé wọ́n rí tàbí fẹ́ kí wọ́n pa àwọn tán nílùú ẹ̀ ṣe wọ́n pé tọ́mọkùnrin yóò bá bọ́ tá ń gbà yẹn ẹ mọ iye tí wọ́n bá ti pa òun ló ká apá wọn ó yí ẹ̀ṣẹ̀ wọn ó wá jẹ́ akínni ó dé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó wá ń sọ̀rọ̀ ẹnìkan tó wá ń jùmú lẹ́sọ̀ táì lásán bẹ́ẹ̀ sọ̀rọ̀ má fún má pa ẹ̀ẹ̀mọ tí mo fi Sunday Igboho yẹn wé ni Ali ni kágàmà láwùjá jẹ́ àwù Ali ló ní akin nínú àwọn sọ̀hábà ní Muhammad akin lọmọkùnrin yẹn ó dé ẹ wo iye àwọn tí wọ́n pa tó lọ síbẹ̀ kó gbà wọ́n lẹ̀ ẹ dákun ẹ jẹ́ wá bí léèrè ṣé n tó ń ṣe ṣe fẹ́ lónìí Ọlọ́run fún ara ẹ̀ fẹ́ ó lọ́nà tọ́lọ́ gbà fẹ́ ni Ọlọ́run sọ́nà kò hà Ọlọ́run ní àìdúnláhùn mọ́sítàkà tún lè kú pa Ọlọ́run ní ẹ̀yìn ìjọ àná Muhammad àìdúnláhùn mọ́sítàkà tún lè kú pa ẹ lọ wá nǹkan dára o ẹ wá nǹkan dára o ẹ má jẹ́ káwọn ẹni bí kọ́pa yín tán o ẹ má jẹ́ káwọn ẹni bí ṣe kí ni kọ́pa yín tán o tí irú Sunday Igboho yẹn bá tún márùn-ún ilẹ̀ Yorùbá tó jẹ́ akínbẹ̀ yẹn tí ìsáwọn tó dá sí pé owó nìkan ni ẹ mọ̀ kó ti lówó tẹ́lẹ̀ kò torí owó tó ní ó tún bọ́ ta lójú àwọn mẹ̀kúnnù àwọn kan owó ní àtòbìnrin wọ́n ti lówó obìnrin náà kó kiri títì àwọn ò lè ṣàkí tó ń ṣe yẹn tá a bá níwò ẹ̀ márùn-ún ilẹ̀ Yorùbá gbogbo wọn ń gbéyàn wọn ń pààyàn yẹn gbogbo ẹ̀ máa parẹ́ ni àbí iṣẹ́ wọn mo pa ni gbogbo parẹ́ àyíjú làwọn mọ́sítà tó ń tún mi kú wà Sunday Igboho wá dúró lórí pé àlẹ́ ẹ̀ ní ká anybody ìbíṣẹ́ àwọn Fúlàní wá sá lọ ẹni tó forí sá lọ ẹnu ìkan náà àwọn Fúlàní ni tí n bá gbọ́ Sunday Igboho sétí ìgbẹ́ òsì mọ̀ gbọ̀n mi kò parọ́ o ẹni tí wọ́n ń da ìbọn bò tí ò wọlé ẹ dákun tọ́lọ́wọ́ sọ pé ẹ múra ogun kalẹ̀ Ọlọ́run sọ ẹ̀ náà Ọlọ́run ní ẹ múra ogun kalẹ̀ níjọ́ táwọn ọ̀tá bá fẹ́ wá kọ́ máa wá ka yín mọ́ ìjọ́ tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó bẹ̀rẹ̀ iṣẹ́ jíjẹ́ wọ́n fẹ́ pa Ànábì mọ́lẹ̀ Ọlọ́run bí Ànábì pé kí ló fẹ́ Ànábì ò sọ kankan Ànábì ẹlòmíì wò kó dẹ́sì kò fi aburú fẹ́ lòmíì Ànábì wá gbéra Ọlọ́run wá ní tọ́ ọ̀bá ti fẹ́ kí n ṣe kankan fún wọn ẹ á mọ ọ̀nà Mẹ̀dínà Ànábì wá dé Mẹ̀dínà tán àwọn ẹni ibi láti Mẹ́kà tó sọ pé ẹja lọ pa síbẹ̀ wọ́n sọ pé kí ni ẹja tún lọ pa síbẹ̀ ìgbà tó wá gbéra tó tún wá ń lọ táwọn Ànábì wá rí pé wọ́n gbọ́ apá ọlọ́ṣẹ̀ wa ó yá dídé má jẹ́ wọ́n pa ẹ́ o ti sá fún wọn ìwọ náà ṣe kí ni defend rẹ̀ so nígbà táwọn Fúlàní pa Yorùbá téèyàn kan bá dìde tó bá defend Yorùbá báyà láì fi ń bẹ̀ torí pé Ọlọ́run fún ara rẹ̀ sọ báyìí lọ́pọ̀ ọgbà Ànábì ò tún wá sáré jagun ọwá gbẹ́ kòtò tó tóbi tẹ́bí látọ́ bá débi kòtò ọba ìjà àkíní ìtóbi wọn àwọn wèrè. ẹ ti gbọ́pọ̀ tí bàbá wa yẹn sọ àjànàkú kọjá mo rí nǹkan fèrè tábà rí ni tàbí àlè ẹmu ẹkì ẹnu bí ó rẹ̀ pọ̀ gbogbo alágbọ̀n kan tí Fúlàní ẹ̀ṣọ́ nígbà ó ní tóun bá gbogbo gbọ̀ àyàwó sì já ó tutù àmà mú un
ẹni tó sọ̀rọ̀ yẹn ni olórí gbogbo àwọn Fúlàní ní gbogbo Nàìjíríà pátápátá. ẹ wò tó bá dáa bí n pé ọ̀rọ̀ ẹnu ni mo máa sọ fún yín pé jagunjagun ó yàtọ̀ sí jagunjagun bẹ́ẹ̀ ni o. tó bá pàbà. tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tún jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. òtútù tí mo ẹ ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi rírò ẹ̀ rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí níjọ́ náà mi ò lè sùn. ẹ lọ níṣẹ́ ọlọ́sí ọmú. ẹ ti gbọ́ bẹ́ẹ̀ tó bá fẹ́ dàbí gbogbo ya orí bá kàn létí ẹgbẹ́ tuntun pé ó ní tóun bá gbó Sunday ẹ̀rù ó sì kàyàwó ó sì jà òtútù àmàmú òun ó ní lọ́tọ̀ òun gbọ́ wọn lọ sí Ògùn State bí òun sùn sílẹ̀ fún wọn irú èèyàn bẹ́ẹ̀ yẹn lọ́dọ̀ wá fún àwọn ọmọ Yorùbá àwa bínú orí ẹ̀ ẹ lọ ẹ gbà fọlọ́run àsìkò ní gbogbo nǹkan àsìkò tí yín ti kọjá ẹ ti gbowó lẹ̀ ẹ tún gbọ́ nǹkan tí bá ń gbọ́ kí ni fídíò inú mi á sì máa dá dùn òtútù mú òun tẹ́lù bá gbára tẹ̀bí máa ń ṣe kí tóun bá gbọ́ pé bẹ́ẹ̀ ni tóun bá gbọ́ pé ṣe Sunday Igboho ń bọ̀ kàyé wọn máa já tẹ́lù bá gbọ́ pé ṣe Sunday Igboho bọ̀ kí inú ti wá sí tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tún jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. òtútù tí mo ẹ ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi rírò ẹ̀ rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí níjọ́ náà mi ò lè sùn. ẹ lọ níṣẹ́ ọlọ́sí ọmú. ẹni pé ó yàtọ̀ sí pé wọ́n ń fẹnu ṣe ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí ẹ̀yin bàbá wa